ọ̀rọ̀ mà ti bábò mí yọ àwọn ènìyàn mà ti sọ̀rọ̀ yìí di nǹkan mọ́ wa lọ́wọ́ lórí ọ̀rọ̀ Bisola Badmus àti K1de ultimate àti ọmọ tí wọ́n bí fúnra wọn o. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń láǹfààní àti máa wo ìkànnì tá a ti ń gbé yín débẹ̀ tá a ti ń já yín tán. Ẹ ṣe wá láǹfààní, ẹ bá wa share, kẹ́ ẹ like post wa, kẹ́ ẹ ṣe kíni, kẹ́ ẹ comment. Òun làwọn èèyàn ti jáde láti máa sọ̀rọ̀ wípé kílódé tí àwọn èèyàn ṣe ń kí Bisola Badmus congratulations wípé kí ni ó ṣẹlẹ̀, ṣó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ tuntun ni àbí kí ni wọ́n ń sọ. Eléyìí ló mú àwọn ènìyàn sọ̀rọ̀ wípé ọmọ tí K1 bí pé ọmọ náà ò mọ K1 àbí K1 gan ò mọ ọmọ náà dáadáa nítorí orúkọ tí ó ń pe ọmọ náà kọ́ ni ọmọ náà ń jẹ́. Ẹ wo, ẹ gbọ́rọ̀ lẹ́nu arábìnrin tó sọ̀rọ̀ yìí. Kẹ́yìn náà bá wa dá sí lábẹ́ comment section kẹ́jẹ́ ká mọ ohun tí ẹ rí nípa ọ̀rọ̀ yìí. Èyí lohun tó sọ. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀yin ní congratulation group, congratulation go meet everybody. Ẹ jọ̀ọ́ kí ni àwọn ẹ máa ń ṣe àwọn nǹkan kan tí ò mọ́ pọlọ wá because ẹ̀yin kan nínú ayé yẹn ẹ mà tún gọ̀ yàtọ̀. Èèyàn bí ọmọ 14 years àbí old náà pé ọmọ yẹn kò tọ́jú ọmọ yẹn láti 14 years. Ọmọ wa rí bàbá ẹ̀ nípa tí wàá lọ kí bàbá ẹ̀ ó wá kàn ní ọmọ ti bọ̀ wálé ọmọ tó o bí your responsibility. Ẹ ṣe yóò pati lẹsẹ tí wàá ń kọpọ ọmọ ti bọ̀ wálé ṣọmọ sọnù tẹ́lẹ̀ ni ṣọmọ sọnù ni èyí kan wá ṣe congratulation wá ẹ ṣe tẹ̀rí most of àwọn onítọ̀ tó máa ń ṣe fíìmù Yorùbá yẹn àbòtí ti bà ti yín jẹ́ àbòtí ti ó ti forí yín dàní wá congratulation Bisola kí ló ń congratulate lára ẹ̀ ṣọ́ṣẹ̀ bímọ yẹn lánàá ni tẹ wá ń kí bí pé ṣe ló ṣẹ̀ bímọ lánàá tẹ ẹ ṣe congratulation kí ló ń congratulation like Wàsíù ọmọ ẹ nìyẹn kò sí nǹkan kan tẹ́ ẹ̀ ń congratulate pé pati lẹ̀ṣẹ̀ tí wá ń ṣe ọmọ bọ̀ wálé ọmọ rìn lọ tẹ́lẹ̀ náà bọ́mọ sọnù. I knew when that lady was struggling. I remember, was it last year or 2 years ago? 2 raise owó fún ọmọ yẹn. Ó dẹ̀ bímọ fún Wàsíù. Look at that boy. Mo dẹ̀ like ọmọ yẹn steez upon steez. Steez dey choke lára ọmọ yẹn. Kò fọ́ rárá. To show you pé kò sí. There was no connection, no bond, nothing whatsoever. He wasn't feeling it. He was just there like, oh yeah, ìlú ní kó lọ kí bàbá ọkọ wò pé, you know what? Do whatever you gotta do. Let me get the fuck out of here. That was the attitude the boy gave. Inú mi dẹ̀dùn pa ọmọ yẹn dẹ̀ ní ọmọ yẹn wá jọ bàbá ẹ̀ ó jọ pa so ẹ gbàgbé ó gbé wa bàbá ẹ̀ ó gbé ọmọ yẹn ò fọ́ kò fọ́ fún gbogbo ẹ̀jẹ̀ gbogbo ìwà ṣe like what the fuck bàbá ọkùnrin máa bí ọmọ ẹ̀dẹ̀ pọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin wèrè ọkùnrin kan tó pé ẹ máa bí spam donor ẹ̀ ń donate spam kiri ni àwọn ọmọ yín wà ní Australia wọ́n wà ní Togo wọ́n wà ní Ghana wọ́n wà káàkiri ẹ wá máa ṣorí burúkú ọmọ tẹ fi spam yín tẹ fi donate wọ́n ṣẹ̀ wá jẹ́ pé ọmọ yẹn wọ́n wá gbé wá yín káàkiri ni like azao now ẹ wá ṣe congratulation man, get out man.